You are watching My Naija TV. Kí náà ń pè Sufi? Òun làwọn tó sọ́dọ̀ Ọlọ́run ọba. Àtàárọ̀ wọn, àtọ̀sán wọn, àtàlẹ́ wọn, ó kọ Ọlọ́run ni wọ́n fi dá. Akramakumullah. Àsàlátù là ń fi ayé wa ṣe. Istigifari là ń fi ayé wa ṣe. Ọpẹ́ dídá tààmídù là ń fi ayé wa ṣe. Tàlílù la ilaha illallah là ń wí. Ẹ̀yin ọmọ àwòrán àdùn tíṣà tó kọ́ dìrì gbélé. Akramakumullah. فإنهم شهداء لسعيد فإنهم شهداء. sórí orin tí mo ké yìí lórí mi tó dé ní ilé orin tí mo ké yìí bàbá aláfíà ló bá mi. ó gbọ́ wá ìlà sàkárà lílà òkúna sá لسعيد فإنه سعداء. صل يا ربنا وسلم على من هو للخلق رحمة وشفاء. الله وبدا في الولود منك كريم بكريم أباه كرماء. الله صل يا ربنا وسلم على من هو للخلق رحمة وشفاء. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. akẹ́ àwọn àgbà tí wọ́n wọlé láti ìlú Ìlọrin Ìlọrin ni wọ́n láàyè Ìlọrin ni ìlú àwọn onímọ̀ àtọ̀lọ́lá ìlú bàbá wa àgbà. Ya Rahmanu ya Sami'al wara. Pẹ̀lú yọ̀ǹda bàbá wa gbà láfíà wọ́n ní gbogbo wa kàtẹ́ wa méjèèjì báyìí. Ajibuli bidawati wa ya kashifa duwi. Gbogbo ọ̀tọ̀ bá mọ̀ pé kò sí ní tó lè yanjú ìṣòro rẹ tọ́ta yà àdúrà tẹ́wọ̀ rẹ báyìí. Fa'anta rajahi. Bàbá wa gbà ní rọ́ọ̀dọ̀ tọ̀lẹ̀ àbẹ̀rọ̀ rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ń gbọ́ rọ́ọ̀dọ̀ ní gbogbo ayé ẹni Ọlọ́run fi sọ gẹ́gẹ́ lójó. Fi hawaiji kulliha. Mo fọ lálùbáríkà tó pàdé lára yín mi bẹ lọ́hùn Ọlọ́run má jẹ́ ṣubú. Wa anta alladhi tu'tili anama bila sitiri. Mo fọ lá bàbá wa gbà láfíà mi bẹ lọ́hùn fún yín Ọlọ́run má jẹ́ jábọ́. Famali wakilun. Kútọ́nu ni bàbá wa lónìí báyìí. Gayro aonika innani. Lọ́dọ̀ àfa wa gbà àfa wa Sheikh Abdul Bari. Labudo dalilo. Olólùfẹ́ àwọn ẹni Ọlọ́run. Ya mufarriju lil asiri. Pẹ̀lú yọ̀ǹda bàbá wa láfíà èmi tó ń fẹ́ yí òun kun lónìí olólùfẹ́ àwọn ẹni Ọlọ́run. Wasilati. Ọlọ́run má jẹ́ jábọ́ o. Shibul jibali wa fawqaha. Bàbá wa gbà ní rọ́ọ̀dọ̀ wá sí ń wù mí sí ọ̀tọ̀ ẹni Ọlọ́run fi wá sí rán tọkọjọ́ ra. Wa anta alimu kullama qawwa fi sadri. Ọlọ́run má sọ fún yín pé wọn ọba yín ṣe mọ́. Basatitu yadi. Gbogbo ẹni tí máa ń gbogbo lòun tá a fa wí sọ pé Allahu Akbar. Basatitu yadi.
mo fọlá nàbí bíọ́ dákun sọ pé Allahu akbar kabira. àríjúlì kúrúlà wàràmàtà. my naija ọlọ́run níjọ́ bàjẹ́. wà náà jílẹ̀ wọn bàyìdá mẹ́ni wò mọ́ mẹ́wàá mi fàkìrì. bàbá wa gbà ní ọlọ́wọ́dọ̀ ẹ̀yin kọ́ lẹ sí ra yín báyìí ọlọ́run ni o. wà bí simika. ẹ gbàgbé ẹ ọjọ́ orí kọ́ lọ́lọ́run fi pín. yàrá mẹ́nu. mo fọlá àlùbáríkà la jẹ́ àgbà mi bẹ́ẹ̀ lọ́n fún yín. àdéhùn kàjára táwọn. bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ àyífẹ́ kẹ́ ẹ dákẹ́ mà àlùbáríkà àwọn ẹni ọlọ́run ní ń bẹ lára yín. fàlà tẹ̀múnà ànilẹ̀ xayira bí sèrè wàlíjàrí. ìjókòó yìí kẹnu fáwọn àgbàlagbà gbogbo ẹ̀yin àgbàlagbà. àyà sàmì àlẹ́ àṣìwàtì. gbólóhùn tá a fà ń wí sáàmà dání ẹ̀mọ́ fọlọ́n bí ọmọ fojú di o. yá ìmàlíwàrà. bàbá wa láfíà ni wọ́n wà ń jókòó yìí máa wù wọ́n máa wá dàníyàn. wọ́n tali mọ̀jìbò kúlà wákìtẹ́ wà fi àṣírí. gbogbo ẹ̀yin àgbàlagbà àpàdà sí ibú òní báyìí láéláé. fàyọ̀ tẹ̀rídọ̀ àní. gbogbo ẹni tí ń dààmú kí láyé lónìí yọ́nú ọlọ́run ni ò sí lára ẹ̀. tẹ̀rídọ̀ àní. ọwọ́ lọ́n wá yọ́nú àwọn kan kí wọ́n á gbégbé gbogbo ilé ọ lọ́wọ́ yọ́nú ọlọ́run ni ó máa wá. tẹ̀rídọ̀ àní. ẹ̀yin ìyá wa ó débẹ̀ ó dẹ̀rọ̀ ẹ̀ ní fojú sunkún ọmọ. kọ́díbà lágìtù makọ́sídì. bàbá wa gbà ní ẹ̀rọ ó dọ̀ ọlọ́run mọ́ padà lẹ́yìn yín o. fàyínà rìdọ́ọ̀ká. yọ́nú ọlọ́run náà ni òun náà ní gbogbo nǹkan. fọwọ́kọ̀ kulẹ̀ mìíràn lè yóò sí rí. bàbá gbà yọ̀ǹda wọ́n gbà yọ̀ǹda lọ gbogbo àwọn àgbàlagbà. fàyínà rìdọ́ọ̀ká. fọwọ́kọ̀ kulẹ̀ mìíràn lè yóò sí rí. àmín. bàbá gbà yọ̀ǹda bàbá gbà yọ̀ǹda akaramakumullah. àmín. àmín. bolo yọ̀ǹda àwọn àgbàlagbà wọn ní káwé pé àmín. àmín. ẹ dákun ẹja yanu sókè ká ṣe àmín dáadáa jàmá wa. àmín. olóríire lẹ́yìn tá a wà yìí kó wípé a'udhu billahi minash shaitanir rajim. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. maliki yawmiddin. bàbá bẹ́ẹ̀ ká dùn àríwá gbà lẹ́lẹ́yìí wá tẹ́ ọ̀rẹ́ méjì kó fi kóra wọn. masha Allah. wọ́n yí pé allahumma salli ala sayyidina muhammadin. allahumma salli ala sayyidina muhammadin. wa ala alihi wa ashabihi wa sallim. wa ala alihi wa ashabihi wa sallim. ẹni àmín. àmín. ẹ wá jẹ́ àfọwọ́ ìbọ́jú ká fi bọ́ ara wa. sọlá alayka Allahu ya adinani ya Mustafa ya Safwata Rahmani. صلى عليك الله يا ديناني gbogbo alamọ̀wé ọjọ́jọ́ wí kéwù náà. يا مصطفى يا صفوة الرحمن. àwọn Abdul Mumini. الحمد لله الذي أعطاني. àwọn afọ àwọn ní ọmọ ní tàmá bídàwí sàádọ́tì ẹ̀sàádì.
الغلام ẹni bá fẹ́ sórí ire ayé àti tàlìkìyàmà àfikọ́ lọ́mọ ànábì. طيب الأردان هذا الغلام هذا الغلام طيب الأردان صلى ابانكي عليك الله يا دينان ابان دارا يا ابان ويبه يا مصطفى يا صفوة أماني Olúwa wa adúpẹ́. alhamdulillahi rabbil alamin. bá ti dúpẹ́ máa rí ń kú tọ́nu jama. alhamdulillahi rabbil alamin. àfàwà Sheikh Abdul Bari ẹ dúpẹ́ náà kọ́ kára yóò yá dáadáa. alhamdulillahi rabbil alamin. gbogbo wa la lóúnjẹ tá a máa ń jẹ Ọlọ́run ò lóúnjẹ tí ó jẹ. tọ́tàyọ̀ ká dúpẹ́. alhamdulillah. ẹsẹ̀ wọn ìyá wa àṣẹyídà ìyá tó wá dúpẹ́. ẹrú Ọlọ́run ọba kan wọn lọ ájì kálukú wa ń tọrọ owó wọn ń tọrọ ọlá wọn ń tọrọ ọpò ọwọ́ dákẹ́ kò wá wí nǹkan kan wọ́n sọ pé alhamdulillahi ala ni'matil islami Jamakumullah. wakafa biha ni'ma. alhamdulillahi rabbil alamin. ní tí ń wí ni pé Ọlọ́run mo dúpẹ́ pé o ṣe mú mùsùlùmí. wọ́n ní ẹ̀rọ Ọlọ́run ọba náà ọwọ́ sùn lójú oorun májúmọ́ ìjọ náà ni wọ́n ń gbọ́ tìfù pé Ọlọ́run ọba ní o ti sórí rẹ̀ àtàlẹ́kìyàmọ̀ àbá ti gbájì rẹ̀ lóore bí kì í bá sọlá pé ọmọ ìsìláàmù lóore. Allah. bí wọn náà bá ti wá dúpẹ́ Ọlọ́run ti tán àti sàlékún rẹ̀ lánàá dúpẹ́ jàmá. alhamdulillahi rabbil alamin. alẹ́kùn kí Ọlọ́run igi Ọlọ́run bá a fi jíṣẹ́ fà nábì. sallallahu alayhi wa sallam. ẹ bá ń pariwo nábì dáadáa. sallallahu alayhi wa sallam. alata salatu ma salami yawma saba walikhulafa wa ala. alata. ẹ bá yòókù ànábì ẹ yòókù ànábì ẹ yòókù ànábì. salami. ẹ jẹ́ kó tó ọ̀nà ọmọ pàǹpariwo ànábì láyé. yawma saba walikhulafa wa ala. Abdul Mu'mini. akramakumullah. gbogbo sẹ́niyàn lè máa ṣe ló lè máa doubt pé sọ́lọ́ wọn bọ́ gbà àbí kò ní gbà. akramakumullah. wòye àná a wà ní Abẹ́òkúta masha Allah. tí bèrè ń bẹ lọ́wọ́ báyìí mo wá wí pé gbogbo nǹkan la jogún lára àfáàgbà Tajul Adabi. rahimahullahu ta'ala. gbogbo nǹkan la jogún lára Alhaji àgbà gbogbo nǹkan la jogún lára àfáàgbà onítàdá àtúwà jogún àsàlátì mọ́. akramakumullah. gbogbo ntọ́ bá wá tọ́ọ̀rí ọba ti tẹ̀ wàlọ́hì tàlọ́hì thumma billahi al-azimi bọ́ ọba náwó àsàlátù sí ọ̀rẹ́ ti tẹ̀. idha kunta fi hammin. àfáàníà tó bá wà nínú gbèkùn wa ghammi. tó bá wà nínú ìṣòro wa faqatin. tó sì bá yí ọ̀ka tọmọtọmọ tọkọtọkọ tẹbítẹbí taratara wasibata makiruban. àìsàn wa ń gorí àìsàn fún ọ lálàáfíà ọ̀rọ̀ àánú Ọlọ́run ọba nú ayé. wa musaita fi kharaji. bọ́ba dáwọ́lé nǹkan òkè ṣàṣeyọrí nínú ayé rẹ̀. fasalli. ẹ ti pariwo ànábì. alali okute. ẹ yóò bọ́ ànábì jama. min hali azime. àbáni àwọn tẹ́tí o gbogbo ń táwí ọ̀fẹ́ kọ́ màrí ọ̀yàn kọ́ yẹn. salli. Abdul Mu'mini ta ló máa rí Sheikhu alialimuli alama alimumayizu aliabukori yuli ajibu alialamuli faridu asheikhu idirisu ta ni ó rí wọn tí ó ní bàbá yìí o. fasalli. Abba Mu'mini ta ni ó rí bàbá yìí tí ó ní wọn ò fẹ́ bí bàbá yìí lọ́mọ. ẹ wá sọ́sẹ̀ yẹn wọn. masha Allah. bí gbàtàn bí wọn mọ wọn wọ fẹ́ lomi kọ yẹ. fasalli. ẹ bá ń pariwo ànábì. alali okute.
من آل هاشم. Abdul Mumini. أكرمكم الله. Bàbá wa níwájú òkò yìí ojú wọn mo ti fẹ́ sọ yìí bàbá jẹ́rọ ẹja mi àṣírí ẹ̀wà àwọn àṣàlátù ni. Owó tí wọ́n ná àṣàlátù ni. Sallallahu alayhi wa sallam. Ọlá tí wọ́n ń ṣe àṣàlátù ni. Sallallahu alayhi wa sallam. Àlùbáríkà ara wọn àṣàlátù ni. Asalli. Ìyá ara wọn àṣàlátù ni. Alali oguda. Ẹ bá pẹ̀lú ànábì. Ẹ yóò bá ànábì kú tọrùn. Min Ali Hashim. Àbáwọn ọ̀nà méjìlá lẹ́yìn Mumini. Kabira fa inna Allah. Bàbá wa lọ jáde ẹgbẹ́ àdìpọ̀ yìí sàṣẹ mọ́. Kàwélé bàjẹ́. Kẹ̀síra fa iná lọ. Àlẹ́ Akírọ̀ Àkànní ẹni mọ̀nira. Abdul Mumini. Akramakum Allah. Èmi ti ń wí káàkiri gbogbo ayé. Na'am. Ẹ wá jẹ́ ìyẹn nílùú Kútọ́nù. Dalailul Khairati. Kí n máa wí dáadáa. Tá a máa kéènì. Àfáà tó ṣe tíra náà wọ́n pè ní Suleimana Alijazuli. Akramakum Allah. Mo wá bí àwọn àfáà wa tọ́kọ̀ wa ní kéwì ń bọ̀ wá kí àfáà mi o. Pé kí ló fà á tí ṣe Suleimana Alijazuli fi kọ́ odidi tíra tó wá pọ̀ báyìí. Akramakum Sheikh mi. Allah al-karim. Ń bọ̀ wá insha Allah. Masha Allah. Àtàlátù ló pọ̀ odidi tíra. Sallallahu alayhi wa sallam. Àfáà Suleimana Alijazuli ọwọ́ ṣe kọ̀ wá wí nǹkan kan jàsálátì lọ. Sallallahu alayhi wa sallam. Tíra tá a máa ń yàn líra lọ́wọ́ ni. Àfáà Suleimana Alijazuli ó ní ń tọ́ fà òun ni pé mo sìnrìn àjò níjọ́ kan. Mo wá dénú gbó gbẹ́ngbẹ́ mi ìrómi tí mu ìdààmú dé. Akramakum Allah al-karim. Mo wá rí kànga kan ògbẹ́sì ń gbẹ mí. Mo fẹ́ mu mi. Kànga ló jìn omi ń bẹ́ ń bẹ́ a máa rí gbá tá a máa fi fa mi. Àfáà Suleimana ìwọ̀n ń dààmú ń tàràrà lójú kan ẹ̀yìn ìyá yìí mo fẹ́ kẹ́ ẹ máa pé ẹ̀ sí òde lọ. Akramakum Allah. Láàrin ibi títí ń dààmú lọ́wọ́ pé bò la ṣe fẹ́ rò mí mu ni arábìnrin kan bá dé ní bá ń gbọ̀n rìrì ló bá dé obìnrin bìnrin ní bá ń gbọ̀n rìrì létí kànga náà ló bá jẹnu wúyẹ́wúyẹ́ bàbá wa àlàáfíà ẹ wí dáadáa. Adama Allahu hayatahu. Arábìnrin náà ó jẹnu wúyẹ́wúyẹ́ nígbà tí ó jẹnu lomi bá wú sókè lọba omi láti lẹ́lẹ̀ lomi lọba ga omi ga ìyá yìí bá mọ́ ọ̀rẹ́ lọ́ba tìbọnú omi lọ́ba mú omi ọ̀rẹ́ ń gbẹ àwọn afẹ́ máa lọ Àfáà Suleimana Alijazuli ní èèmọ́dé obìnrin bìnrin àtàrà mo ti wáyìn mo fẹ́ mú mi ìró mi mú àrígbá obìnrin wá dé ọ̀sọ́ mi dọ̀lẹ́ èmi ò di wòlíì èmi àfáà ìyá yẹn má ti lọ ọ̀rọ̀ wà ìyá ní kí ló dé ajura wa lọ gbàgbé ẹ nígbà tó gbọ́ra rẹ obìnrin ti ju ọ lọ obìnrin tó ní tẹ̀sùbà Akramakum Allah. ẹlòmíràn kan jọ kọ lẹ́nu lásán ni nígbà tí òfin wíìrì di kọ́rọ̀ rẹ̀ tó súnmọ́rọ̀ àwọn aṣẹ́wó wa tún gba àbọ̀wá tó jòkó yìí. obìnrin bìnrin afánikílẹ̀ ṣe tẹ̀fìrú eléyìí ó ní ẹ̀yìn afánàlẹ̀ kọ́ wa nígbà mo dé yín àṣàláàtì mo ṣe. Sallallahu alayhi wa sallam. mo wí pé Allahumma salli ala Muhammadin wa sallim etí mo wí. ó ní bọ́lá ti gbọ́ ó ní àmọ́ alásàlátù ni àwọn afáwọn wa sọ fún wa pé wọ́n ní Ọlọ́run ní gbogbo bí yẹn bá ti sàṣàlátù lójú àmì gbogbo tí ń bá ń fẹ́ Ọlọ́run ó fi lè lọ́wọ́. ó ní mo wá sí àṣàlátù fún mo wá rí ànábì lójú oorun. Sallallahu alayhi wa sallam. ṣé ànábì ló ti sọ pé mara ani fílímù náàmì fàkọ́dìrọ̀ àání fa inna shaytana la yatamathalu bi. Fasalli. yóò bá ànábì. Alali ogudaari. tó o bá pariwo ànábì ẹlẹ́yìn oníṣòfò. Ali Hashim. tó o bá yóò bá ànábì òsì onídélé rẹ. Kabira fa inna Allah yatika bil faraji. Abdul Mumini. Akramakum Allah. ìyá ni mo rà ànábì wa ni o ti ṣe o ti lu kan mi. àwọn àfọ àwọn ilé ẹ̀kọ́ wa ń kéwù bí wọ́n bá fún ọ ní sìnmi ìyẹn máa pè é dójú àmì ni. àwọn àṣàyàmù yíyá wa ní òjẹ́. gbàgbé ẹ̀ táwọn tó bẹ̀ fún ọ bí wọ́n bá ní yàmù yíyá nìkan ó tó. Akramakum Allah. sádójú àmì ni òjò di nǹkan mọ́ lọ́wọ́. wọ́n fẹ́ lómi Fatiha ó ní àfa àkílẹ̀ tó fi kú fún wa lẹ́yìn Fatiha.
ìyá ni mo sẹ́dójú ẹ̀mí anabi wa ní kí n máa fi pàṣẹ tó wá wù mí èmi náà máa fi dára nú àrà tí mo fi dání ṣé Suleiman Jazuli ó ní ìdá òtún ẹ̀ àmọ́ ìyẹn tó tún wíwò ẹ̀wí tẹ̀ kan jẹ́jẹ́ ni ẹ̀wí tì sí yìí ẹ̀wí jákè yaba ni ọ̀dà ẹ̀jẹ̀ tó Allahumma salli ala Muhammadin wa sallim ọlọ́run afẹ́ kó mi ó wókè omi bá tún wókè Abba Suleiman ọwọ́ délé ó ní ṣé ọ̀kan tí wọ́n wí nù ọ̀dà bàbá rí bẹ́ẹ̀ láti fi rọ́lọ́n wọ̀ látara nàbì èmi Suleiman Jazuli wá sí odidi tíra kan lọ́fà ló fi ṣe dàda ìlú lè kàyẹ́ráàtì bí wọn bá ti wá délé rẹ̀ lẹ́jọ́ ògbọ́ta sàláàtì ẹ̀ mú lọ lé bí Allahumma ẹ wí bẹ́ẹ̀. Allahumma salli ala Muhammadin wa sallim ọ̀rọ̀ ló gún régé sọ̀lá. alayka ẹ pariwo ànábì ẹ yóò bọ́ ànábì dáadáa. ya Mustafa ya Safwatama ya Rabbana mo pàdé ṣé Suleiman Jazuli kú tọ́nu. àfẹ́ Suleiman Jazuli kò ní bàjẹ́ fún yín. ẹ̀sìn ọlọ́wọ́ pàdé. ọ̀nà méjì díẹ̀. ya Mustafa ya Safwatama Abdul Mumini. Akramakumullah. a gbọ́dọ̀ gbàgbé àwọn àfáà wa àwọn ẹni rere tí wọ́n ti lọ. bẹ́ẹ̀ látọ̀rí àfáàgbà Ash-Shaykhu Tajul Adabi. yé ẹ bá ń ṣàdúrà bàbá àgbà níjòkó. wali masidarul ale. Abdul Mumini. ajallu maqadiri. mo wà ní Abẹ́òkúta. Muhammadu Tajuddin Tajul Mafadili. Abdul Mumini. Akramakumullah. mo wọ Abẹ́òkúta láàárọ̀ àná. Masha Allah. mo wá ní mo fẹ́ dé rọ́ọ̀dọ̀ Sheikh Tajul Adabi. Nígbà pariwo àṣetán. nígbà pariwo àṣetán. àwa débẹ̀ ọwọ́ tún tutù rìnrìn. mo ní Mumini àmọ́ kí Sheikh Tajul Adabi. Salamuni. báńkì àfàgbà. ala shaykhil mashayikh qablina. matini lijibali. matini lijibali. Tajul Adabi ní jẹ́bẹ̀. thumma hasili lifadahili. huwa shaykh hazal ilma. ẹ ti pariwo ló jama. kulli madhhab. wa fi kulli fanni. وفي كل فن تاج أدبي أفادلي. Abdul Mumini. ولي ما سدى ẹ bá عليه pariwo ànábì. أجل مقادري Sheikh Tajul Adabi. محمد تاج الدين تاج المفادلي. La ilaha illallah. سلام على شيخ المشايخ عبلنا matini lijibali. متين الجبال ثم يصل لفضائل. Abdul Mumini. أكرمكم الله. tájà ilé afá àgbàlódé sára afá wa. هو تاج Sheikh الهدى. Tajul Adabi. الله. ọ̀yà kò rí bẹ́ẹ̀. nínú ìlú tí ó dìtẹ̀ afá àgbà Sheikh Tajul Adabi nílùú Kútọ́nù yìí wà. أكرمكم الله الكريم. ẹ dìtẹ̀ afá àgbà ẹ gbà afá àgbà lálejò. أكرمكم الله. wallahi tallahi thumma billahi al-aliyyil azimi lánàá sátọ̀dé àbánà kan sátọ̀dé أكرمكم الله. wallahi mo ní programu ńlọrin bí mo ti kó l'Abẹ́òkúta ó yẹ kí n máa gba Ìlọrin lọ òní Sunday wallahi mo ní programu ńlọrin ṣé Ubari wá pè mí pé àfa ẹ gbọ́dọ̀ má wà mo ní Ubari ẹ tóbi púpọ̀ mo ní sì wá إن شاء الله. bọ́lá olùbáríkà àfa àgbà Tajul Adabi رحمه الله. alájí àgbà ọlọ́mọdé bá kẹ́ wọn. آمين. bàbá wa àgbà lágége رحمه الله تعالى. ọlọ́mọdé bá kẹ́ wọn. آمين. bàbá wa lágbàjì gbogbo àyìn ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ọlọ́mọdé bá kẹ́ wọn. آمين. ẹ̀sìn amínà. آمين. Abdul Mumini. أكرمكم الله. bàbá wa gbóni tàdá àfa wa Sheikh Abdul Gani Abdullah ọlọ́mọdé bá kẹ́ wọn. آمين. ọ̀rọ̀ mi ò ní pọ̀ ما شاء الله.
bàbá wa gbà Sheikh Abdul Qadir Jilani wa Kailani. Qaddasallahu sirrahu. ọ̀rọ̀ wọn gan ni lọ lálẹ́ yìí. Tán fún wa nù. ọ̀rọ̀ Sheikh Abdul Qadir lọ lálẹ́ yìí bẹ́ẹ̀ bá yọ̀ǹda ṣe o torí ẹ̀rù ń bà mí pé láàrin àwùjọ yìí ọmọdé ò ní mí gbogbo ẹ̀yin àfa tẹ wá wà ń jòkó ẹ wá tẹ́wọ́ gbà mí bí mo ti jòkó ni àdúrà kan ní sẹ́ni gbogbo ní tẹ́jú wà ń jòkó yìí kí lè àdúrà náà ni pé má bá pe bàá mi sí jòkó yìí àti màá mi sí jòkó yìí lónìí pẹ̀lú irú àpọ́nlé tẹ́ ẹ ṣe fún mi yìí kò sí tí ó máa dùn wọn tó tí ó máa dùn wọn tó tóru tẹ́ ẹ ṣe yìí. Akramakumullah. àtìgbà tẹ́ ẹ bá bẹ́ ń bẹ̀ àtẹ̀yìn tẹ́ àtìgbà tẹ́ ẹ bá sí ń bẹ̀ bẹ́ẹ̀ ti pọ́n lòun lé lára wa yìí gbogbo àwọn ẹ̀jẹ̀ tó bá jáde lára tí lọ́wọ́ ọmọ sàpẹ́lẹ́ fún wa. Àmín. fẹ́ràn àdúrà yìí kọjá ẹ̀jẹ̀ àmín dáadáa. Àmín ya Allah. bàbá àlejò gba tòun náà mọ́tàjà àdìgbò bàbá pẹ́. Àmín. bàbá wa ń tàdá àfa àgbàlagbòrò. Damallahu hayatahu. àfa mẹ́sẹ̀kù fọlọ́ ń sọ mọ́tàjà àdìgbò pẹ́. Damallahu hayatahu. mo wá kí bàbá wa olóde tòní. Akramakumullah. àwọn sèlè mọ́mìnì. Akramakumullah. máa sọ pé azalẹ̀ lẹ́rù ankókúlà áfà. Azalallahu ankum kullafa. máa kẹ́ ẹ̀ sọ mọ́mìnì. Wasadda alaykum turikal makhafa. máa kẹ́ wúlò wọ̀ gbọ́dọ̀. Wale salatina wa ibuko jame kàdó lè jámọ́ yìí fi hàlìlì dọ́fà. àtúndì mọ́mìnì. Akramakumullah. ọlọ́run ọba ní ọmọ ogun tó pọ̀ tí máa ń rán lọ létí bá ń dùn kọlọ̀ yìí bàbẹ̀ jẹ́. Akramakumullah. ọ̀kan nínú ọmọ ogun ọlọ́run ọba tí máa ń ba létí bá ń dùn jẹ́ ìwọ̀n ni wọ́n ń pè ní áfà. wọ́n ti yá àwọn àfa mi wọ́n ti mérí. Akramakumullah. bẹ́ẹ̀ bọ́ bá ké wájú àfa tábà bá sì báyìí pé ọgbà máàkì inú bọ́ bá ti ké wájú àfa ọ̀jẹ̀gì náà wù. Azalallahu ankum kullafa. àbáwá àlẹ́ àáfíà alábùtìlì mọ́mìnì. Akramakumullah. tabani azala yuzilu izala. Akramakumullah. ẹ̀yin àfa mi lẹ̀ wá ń jòkó yìí o. Tọ́. tabani azala nǹkan náà ọ̀tọ̀ ni kí nǹkan kú ò fúnra rẹ̀ kò fẹ́ kú ẹ̀ mú kúrò nù. wọ́n pe Hamza náà ní Hamza tó tán á díà. Akramakumullah. Abdul Mumini Na'am. aliafatu gbogbo tí ń jẹ́ ìran wàhálà ìbànújẹ́ ìgbèkùn ìṣòro àìsàn àìrówóná àìrọ́mọbí àìríjẹ àìrímu ọlọ́mọba ń ka kó nínú ayé àfa wa. Wasadda alaykum turikal makhafa. Abdul Mumini Akramakumullah. turukọ̀lì màkáfà ìpayà pọ̀ ọlọ́lọ́ ní ìpayà lọ́dọ̀. Akramakumullah. mo wá bẹ̀rẹ̀ wọn balẹ̀ yìí sadda aleikum turukọ̀lì màkáfà gbogbo tí ń jẹ́ ọ̀nà apáyà ọlọ́mọba gáìdì àfáwá kú. Wala zalatina wa ibuko bàbá mo dúpẹ́ o kádùn ní ìjàmọ́ yìí fi hàlìlì dọ́fà. Abdul Mumini Akramakumullah. àfáwá àlẹ́ àfíà ẹ̀wìn tó kẹ́wì jàmá. Adamallahu hayatahu. orí ọlọ́mọba yìí pọ̀ orí yìí pọ̀ bàbá. Akramakumullah. orí yìí pọ̀ wọ́n ń ṣàdúrà fún yín ní ìsinmi ọgbọ́n tán ní àwọn séwù tó kọ́ tó àwọn séwù tẹ́yìn náà gbà fún wọn tó ń bẹ láyé. ayé bẹ̀ kọ́ Masha Allah. lójú ayé séwù yín lẹ̀ ń dára báyìí lójú ayé tìyín náà làwọn ọmọ tìyín náà tó wá ń dára bí séwù bá rí ti jòkó yìí àwọn náà ti láwọn ọmọ ti ń dára. Akramakumullah. àfọwọ́ ni gbogbo orí ayé yìí kò ní yí ẹ̀ kó lára yín ká kí ló pé mọ́mìnì. Kanu lili jamu'i. gẹ́gẹ́ bí nùnù tí ń bẹ níbi jamu ilmuzakari asalim. Fi halili idafa. Abdul Mumini Na'am. jamu ilmuzakari salim nùnù bẹ àwọn afa wọn ni tuzafu indali idọfa. Akramakumullah. jamu ilmuzakari salim bá ń bọ̀ wá. wọ́n ní máyà ali àṣìyáwó alẹ́ ti tuzafu jamu ilmuzakari salim. Akramakumullah. jamu ilmuzakari salim ani alimuslimun. Al-muhsinun àbí kọ́ wà nípò al-muhsinin al-mu'minin ó ti yẹ yàn àfa bẹ́ẹ̀ bó ti wá wà ní
nùnù tí bẹ́ńbẹ̀ sẹ́yìn pé òun ní ìwà àdúrà ní tẹ̀wí ni أكرمكم filisibẹ̀ ni الله mo fúrọ́dì Masha ọtí ni mo mí ni Naam. tí ìdọ́fà bá ti wá dé tọ́wá ní mùsùlùmí Kòtónú àwọn mùsùlùmí Kútọ́nù mo bèè lọ́wọ́ ajá ẹ̀kọ́ màkàní lánàá ẹ máa bọ̀ wá tàbá yìí ẹ máa bọ̀ wá ajá ẹ̀kọ́ màkàní. كانوا للجمع ẹ bá ń kéwu ẹ bá ń kéwu. في آل الضفا كانوا للجمع في آل الضفا. gbogbo abiyamọ yẹ bá náwó sí bàbá yìí kan ní ẹ bá ná sí wọn ẹni wà lọ́wọ́ ibẹ̀ والله ẹnì kan ní sí yáàsì mọ́kà يعصمك mina nas من الناس. kálukú lọ lẹni tọ́lọ̀ wọn bá rán sí طب àwọn ẹni tọ́lọ̀ wọn sáwàrí. ما شاء الله. àti marawa báyìí ó ti lé lọ́dún kan lọ́dún méjì online láti marawa ọmọ Kútọ́nù sí làfáì أكرمكم الله. àdúgbò wọn ló ń bẹ̀ wọn mo wá pè wọn tí wọ́n ti ń wúlò fún mi dáadáa ó ti yé yín mo wá nájà kúrọ́mù ṣé ò bá rí pè mí pé kí n wá sí wá sínú Kútọ́nù kí n wá tọ́ kéwú ìlú yín ni ń lọ ni látẹ́tẹ́ kò lù bùyú tán gẹ́rà bùyú ti kọ́ àtà tẹ́sítà nìṣú wọ́n tún sálẹ̀ mú àlàálẹ̀ á mo fẹ́ sálámà sí pé mo fẹ́ wọ Kútọ́nù o àǹfààní jọ o mo ní okùnjọ́ mẹ́ta báyìí pẹ̀lú ògùn Ọlọ́run Abidjan wọn ń gbé ìsì bá plane dé pẹ̀lú ògùn Ọlọ́run èmi ni ó sì attend ẹ̀. الله. program yìí wọ́n ní àwọn ọmọ sẹ́wù bá rí dáadáa àwọn mọ̀ wọ́n dáadáa àwọn ó sì wá wàláhì tó gbé wọn dé láti Abidjan nù. ẹni wọ́n lọ́wọ́ ẹ̀ mẹ́wọ́ bẹ̀. والله yẹ́sì mọ́kà يعصمك mínà nàásì من الناس. ẹlẹ́jọ̀ bájà gírọ́mù. أكرمكم الله. bàbá mo للجمع. kí bàbá mo kí gbogbo ẹ̀yà afá mi ń jòkó ما شاء الله. bí n bá ní máa dákọ̀ yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ bí n bá ní máa dákọ̀ yín bẹ́ẹ̀ báyọ̀ dáká jòkó àlẹ́ níbi jòkó kí là ń gbé bọ̀ أكرمكم الله. yóò sì yà yín. kí là ń gbé bọ̀ gbogbo ọtí yẹn bá máa bẹ́ gbogbo yín bá pa ọ̀pọ̀ líyàn lérí nǹkan so ń tọ̀ ẹ̀yin bó ti rí nù ọ̀hún ni ọ̀hún gbogbo nǹkan tó bá mà táwọn afá bá pa ọ́ lé lérí àgbà kò sí ọ́ أكرمكم èmi الله. dúpẹ́ tẹ́ tọ́wọ́ gbà mí o الحمد لله. láti Ìlọrin pé èèyàn náà wá wọ Kútọ́nù ó ń wà sí àgbáyé wọ Kútọ́nù wọ́n sì rí wọ. bàbá wa àgbà Sheikh Safiyullahi Muhammad Kamaludini bàbá wọ Kútọ́nù àyè yìí náà wọ́n wọ̀ wọ́n rí wọ̀ àfa àbárí mọ̀mọ́ dúpẹ́ الحمد لله. èmi ọmọ akẹ́kẹ́ náà tún wá rí Kútọ́nù wọ̀ أكرمكم الله. láti Ìlọrin gbogbo yẹn àfa yẹn ní fojú sunkún ọmọ آمين. fẹ́ràn rẹ̀ kẹ́ sí àmì dáadáa. أنا قادري لوقت عبد القادر. àfa mi onínú rẹ ọlọ́kàn rẹ aláníyàn rẹ alimarikazi وكنا بمحيط الدين aliketu wí mo kí. والأصل كيلاني èmi àtàfà àti ìràrí tàfà ti máa pè mí. وسريا ọ̀ya ìmọ̀ kí wọ́n máa سر kẹ́wù tó. الله Kò ní bàjẹ́ fún yín o. سار بخلقه. abábìnrin mọ́mìnì أكرمكم الله. ìyàwó Sayyida mo kí ìyàwó mo ẹ̀rí pé mo tó kúnlẹ̀ bọ́dọ̀ àwọn obìnrin ti gbanú. bí àwọn afẹ́tọ́ kí àwọn obìnrin yẹn tún gbọ́dọ̀ kí wọn kíkí wọn ọ̀tọ̀. nígbà táwọn àwọn afáàn kan wọn ní zikiru lè khas ba'da al-'am tanazzalu al-malaikatu ọwọ́ ni wà ruhu fiha. أكرمكم الله. alaysa ruhu min al-malaika. ṣé Jibrilu ò sí nínú àwọn màláíkà ni. tó. ẹ̀yin bàbá ẹ̀yin ìyá mo kí ìyá wa Sayyida lọ́dọ̀ àwọn ṣéwù wa mo kí ìyá wa àgbà lọ́dọ̀ wa ṣéwù Abdul Bari mo kí gbogbo ẹ̀yin ìyá wa mo kí gbogbo ẹ̀yin àfa mi mo kí mo wá kí ṣéwù Abdul Bari أكرمكم الله. Abdul Mumini أكرمكم الله. mo kí àfa àgbà onínúure alánìyànre ما شاء الله. olólùfẹ́ àwọn ẹni Ọlọ́run ọba ẹ má fi kúnú oko ilé tòní lọ olólùfẹ́ àwọn. olólùfẹ́ àwọn ẹni Ọlọ́run èké. muhibbul awliyai ṣe mo rí kéwù náà ké أكرمكم الله. tọ́lá àwọn afáàmì ń jòkó yìí o àdúrà tẹ́mi máa ń ṣe fọ́pọ̀lọpọ̀ ọdún yín báyìí òun ni kíbẹ̀ ti ń sí ọlọ́mọṣà jí ọ pé àmín. ẹ̀ ṣe àmì yìí dáadáa jàmá àmín. Ọlọ́run jí ó dùn àmín. Ọlọ́run jí ó lálùbáríkà àmín. bàbá yẹn nífẹ̀ẹ́ yìí dágbére fáyé àmín. gbogbo ẹni tí ń bẹ́ ń jòkó yìí bàbá wa Al-Miskin gbogbo yẹn àfa mi mo kí o Masha Allah. ọjọ́ lọ́lọ́ o afa wọn Sheikh Daud afa agbára àlejò pẹ̀lú ògùn Ọlọ́run. àlejò àìró kan Sheikh Daud ìlàsẹ̀
ọ̀dọ̀ wọn la kọ́kọ́ dé sí tá à ń gbóòórùn Kútọ̀nù bọ̀ wá Masha Allah. oníbàjẹ́ fún yín o. Àmín. Mayinanja lọ tẹ̀lé wa wáyé ní nǹkan wáyé Mayinanja latest Islamic lectures ẹni ó nínú Ajiji Amiu ẹni ó nínú àjọ wà lábẹ́kúta lánàá ni Pẹ̀lú ògo Ọlọ́run. wọn á ní mo tún fẹ́ ra kíní kan lẹ́kọ̀ọ́ afẹ́ ẹ̀ mọ̀ nsọ yìí báyìí Kútọ̀nù ìdí ìrókò láti wá pàdé padà. Ana Qadiriyul Waqti. Abdul Kadiri ẹ̀ wí tó ẹ̀ kẹ́wí jẹ̀ mọ́. Abdul Qadiri. sẹ́wọ̀n ní Ana Qadiriyul Waqti èmi ní ń jẹ́ bẹ́ẹ̀. Abdul Qadiri. La ilaha illallah. Ukanna bi Muhyiddin wal aslu Kailani. Ukanna bi Muhyiddin. Ukanna bi Muhyiddin wal aslu Kailani. Abdul Mu'mini. Ayyakumullah. Àwọn onísùnfì àwa la lọ náà. Àwa gan la wà ní ala siratil mustaqimi. Akramakumullah. Àwọn ẹni àná ẹ lọ́lẹ̀ wádìí tẹ̀. Àwọn tó gbé ìsìláàmù lọ́wọ́ Sufi ni wọ́n fi lò gbà. Bàbá àríyàn bí máa ń wòrò sáwọn ní Sufi lásìkò tá a wà yìí bí ó bá ṣọ́ra yóò wọ iná gbẹ̀yà rẹ̀ ni. Ana Qadiriyul Waqti Abdul Qadiri. Abba Mu'mini. Na'am. Ọ̀rọ̀ àsọgbẹnukọ́ o. Akramakumullah. Mọ̀mọ́ tí ń wí o. Àwọn àfáà tẹ̀ ń kó tì ní tẹ̀ ń dákọ̀ wọn tẹ̀ kàkà àwọn àfáà yín. Ẹ lè wo tí ìdá wọn dáadáa kí ni wọ́n sọ ń pa àwọn tó pilẹ̀ àwọn tọ̀rí kàtà ń sè. Ukanna bi Muhyiddin. Mu'mini. Na'am. Ọjọ́ ti lọ púpọ̀. Ibnu Taymiyyah. Akramakumullah. Ó ní ń tó sọ nípa Sheikh Abdul Qadiri. Ibnu Taymiyyah bí àwọn tẹ̀ tá à ń gbójúlé náà nù. Nínú àfẹ́sìn tá a gbójúlé. Ó ní ń tó sọ. Alias Kolani. Ó ní ń tó sọ. Àwọn àfa bẹ́ẹ̀ wọ́n ní ń tán sọ nípa àwọn ẹni Ọlọ́run ọba àwa tòní àwa ọmọ yìí ní sọ o kí sẹ́yìn bàbá wa o àwa là ń kó dẹ́dẹ́ rẹ̀ dẹ́ bàtà sọ wúfù. Wasiru yasirullahi. Ẹgbẹ́ Abdul Qadiri ṣé òun ní sèríyà àṣírí tí èmi Qadiri tí ì máa ń lò. Sirullahi. Ṣé òun bí ọba yí ọ àṣírí Ọlọ́run ọba ní lò. Khaliki. Ẹlẹ́kẹ̀ẹ́ta yóò gbọ́ ànábì àmọ́ àmọ́jà. Balori bijana bi ene aradita mawadati. Abdul Mu'mini. Akramakumullah. Ṣé òun ní wà àmúríyà amúrúlọ́ọ̀yì ẹ̀ńkúlìtù kò ń yà kàn. Wàmúríyà amúrúlọ́ọ̀yì ẹ̀ńkúlìtù kò ń yà kàn. Abdul Mu'mini. Akramakumullah. Ṣé òun ní àmúríyà àṣẹ tí mo bá pa àṣẹ tẹ̀mí Abdul Qadiri tí mo bá pa òun làṣẹ tó lóun ọba náà ń pa lọ́wọ́lọ́wọ́. Kúlì tó kọ́ yẹ kọ́. Abdul Mu'mini. Akramakumullah. wọ́n náà bíra rẹ̀ wò láìjọ́ tó ti ń jẹ́ séwù tó ń jẹ́ mọ̀kádámù. ǹjẹ́ o pàṣẹ kẹ́kọ́ lọ́n tẹ̀lé fún ọ rí. àṣẹ̀ṣẹ̀ ara rẹ̀ bíra rẹ̀ wò. èèyàn mélòó ní wọ́n máa lọ́dọ̀dọ̀ rẹ̀ àfẹ́ bá wa tọrọ ọmọ ó sì padà dọ́ lọ́mọ. o lójú tì o ọyọ kọ ọyọ rẹ kò nù séwu. o lójú tì o rí léwọ̀nù. àwọn àgà wọn dọdọ Abdul Qadiri àárọ̀ ma bí wọ́n sì dọ́lọ́ ma sẹ́wọ̀n ní àmúríyà àṣẹ tí ń bá pa. òun lẹ́sẹ̀ olóhùn òun lẹ́sẹ̀ olóhùn. kò ní tó kọ́ iye kan kò ló ń bẹ amúríláyè fakọ́ bí kò. Qudrati. ẹ dákẹ́ bá ń parí ọlọ́run ọba dáadáa jẹ̀mọ́. Allahu akbar. Abdul Mu'mini. Akramakumullah. àwọn onísùnfì ọ̀dọ́ wa lọ́lọ́run ọba wà. iye òsì gbúdọ̀ máa pẹ́ra rẹ̀ pé òun èso ń súnfì. tọ́mọ ní kí náà pè ń tààrífù tasawuf kí náà pè ń súnfì òun làwọn tó tán sọ́dọ̀ ọlọ́run ọba àtàárọ̀ wọn àtọ̀sán wọn àtàlẹ́ wọn ó kọ ọlọ́run ni wọ́n fi dá. Akramakumullah. àsàlátù là ń fi ayé wa ṣe istigifari là ń fi ayé wa ṣe ọpẹ́ dídá tààmídù là ń fi ayé wa ṣe tàlílù la ilaha illallah là ń wí ẹ̀yẹ ọmọ àwòrán àdùn tí Abdul Qadiri gbélé.
akramakumullah. Ẹ̀wé tí àmúlá ìdá ní gbélé. Òun la bàbá yìí wá wí, wọ́n wá jòkó lé bẹ́ẹ̀, wọ́n sá bẹ́ẹ̀, wọ́n pè é bẹ́ẹ̀. Láláì jẹ̀ǹkankan máa ni wọ́n fi wá dépò àmúríyà. Àmúríyà wùlá yìí ẹ kò lè tó kọ́ ẹ kọ́. Ọ̀tún ni mọ́mìnì. Akramakumullah. Mo wílẹ̀ kàmọ́ ní Ibnu Taymiyyah wá jẹ́ nke fún ọ. Akramakumullah. Jẹ́ nke mọ́mìnì. Ibnu Taymiyyah ó ní bó ti wí náà mo ti kànú sílẹ̀ náà nù. Akramakumullah. Ó ní Ash-Shaykhu Abdul Qadiri wa nahawuhu. Akramakumullah. Ó ní ẹ̀rí Abdul Qadir Jilani wa nahawuhu àtàwọn arú rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n jọ ń jẹ́ ní Ọlọ́run tòótọ́ ní kọ̀rọ̀ àti ní gbangba mini àádọ́mì mashayikhi zamanihim. Ibnu Taymiyyah ló wí bẹ́ẹ̀ nínú àwọn àfáàgbà tó tóbi jù tí wọ́n sì rí gbà lò tá a sì rí Ọlọ́run bá wọ̀ nínú gbà wọn ọ̀kan ni wọ́n jẹ́. Wa kullu bi'amrillahi. La ilaha illallah. Faqum bi qudrati. Wa kullu bi'amrillahi ẹ bá ń ké Wa tẹ́lẹ̀. kullu bi'amrillahi faqum bi qudrati. Abdul Mu'mini ó ní mi ní àádọ́mì mashayikhi zamanihim amúrọ̀ bẹ́ẹ̀ ní àfa mi. Ó ní bílítì zámi sárì àwọn afáà tó tóbi jù nígbà ní Abdul Qadiri bílítì zámi sárì pẹ̀lú gbígbẹ́sẹ̀ àti dúdúnúmọ́ òfin tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ táwọn ẹbí sì gbé kalẹ̀ jábì wọ́n náà wọ́n sún fi ni ọ́ sẹ́nu tọ́dí kàrà ti bá a ká máa fọ́jú lọ sí. ẹ jábìrà wa inú tọ́rí kà láti rí fanáhù ṣé Abdul Qadir ṣiṣẹ́ nù ṣé o Tijani ṣiṣẹ́ nù pé àtọkùnrin àtobìnrin kájọ máa ṣe báyìí kájọ máa fọwọ́ gbàyà ara wọn máa fọwọ́ gbàyà obìnrin ẹ wọ àwọn bàbá wọn ti jòkó ọkùnrin lọ separate sẹ́gbẹ̀ẹ́ kan yìí àwọn ọkùnrin tó ní àwọn ọkùnrin ní àwọn obìnrin wa dá jòkó ẹgbẹ́ kálámọ́dé àti ẹ̀ka iwájú wọn yìí orí ọ̀nà màlúùdì ní mbẹ́nísì ọtí lẹ́lẹ̀ mi fi ń gbà síra wọn. Abdul Qadiri àtàwọn abirú wọn àwọn ni wọ́n jà fẹ́gbà lásìkò tiwọn bílítì zámi sárì pẹ̀lú pé wọ́n gbé òfin Ọlọ́run ọba dúró irun àkókò wọn ò fi ṣeré bẹ́ẹ̀ bá ń rọ́ Sufi tààrà ó ń Sufi tààrà ẹgbẹ́ tó mọ̀ pé tààrà wọn ò ní pè ní kó ọmọ ìjòkó kó lóun ní nǹkan tó ń tún ṣe lọ́wọ́ bárikọ́dì ní yàgídí Tijani yàgídí kọ́ ni àsàlátù kan bẹ tó gbẹ̀rù istigifaru kan bẹ istigifaru kùlí ní jẹ́ òun ni ọ̀wá ní yí lọ́wọ́ sọ ọ́ di ẹ̀tọ́ ọkọ ọmọ ṣe sì ná máa báyàwó níyàwó sùn istigifaru kùlí kan ló gbójúlé ló fi wá fọkànbalẹ̀ ló fi wá mutí istigifaru kùlí ló gbójúlé ló fi wá fọkànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bá sì ọ̀ ń dá wọn lákẹ́ ẹni ń dá fún gbàgbọ́ àjùlẹ̀ kọjá kò ní dá fún wọn. Akramakumullah. sọ ọjà mi ká àjogún yìí. Fala ilmun. La ilaha illallah. Illa min biharin waraditu. Abdul Mu'mini. Wala nakila illa. ẹ bá ké mi sọ yìí. Riwayati. àfọ̀gbà Ibnu Taymiyyah ìgbà tí ìròyìn Abdul Qadiri ó ní àfọ̀gbà Abdul Qadiri gbogbo sẹ̀rí ayé ni wọ́n pé lọ́dọ̀ wọn ọ́ ní kèésì ẹ̀yẹ wọn nìkan Abdul Qadiri wàlẹ̀ amúrù wà náà yìí ó ní kó àgbà lọ́dọ̀ wọn gbogbo ntọ́lọ̀ ń kọ̀ fún wa ká má ṣe Abdul Qadiri ò débẹ̀ wọ́n ti ń sọ fáwọn yẹn ká má ṣe. Abdul Qadiri wọn ò parọ́ ẹ̀yin àfáwọn akọ́wò ìbáwọn ọmọ akéwò ti sọ̀rọ̀ di irinṣẹ́ ní àṣírí tá a wà yìí àti ìṣirọ́ kún sí àfà mọ́sọ́lánà pé àfà tó bá ní òsì tán pé ń jálàbí kóró gbá ẹnu ẹ̀. Akramakumullah. kóró gbá ẹnu ẹ̀. Abu Sa'idi Al-Khudri yìí tánàbí ìránṣẹ́jọ́ kìíní àná àtàwọn tí wọ́n tẹ̀lé tí wọ́n ké Fatiha lọ́lẹ̀ bí àwọn àfà tí wọ́n kọ́ ní kéwù àwọn tó ń gbé tẹ̀ ń jọ́ ń jòkó ti ra yẹn bí wọ́n pé Fatiha jọ́nà tí wọ́n ké kí ló padà gbẹ̀yìn Fatiha. Fala ilmun.
la ilaha illallah. إلا من بهار وغادته. Abdul Mu'min Abdul Qadir gbogbo ntọ́lọ́wọ́n bá ti lọ́wọ́ ọ̀fẹ́ wọn ọ̀fẹ́ bàbá wọn kí parọ́ inú wàtá mamú lára àwọn aṣẹ́wó wa nù. ẹ̀bẹ́ yìí nà lẹ́kọ́ àǹkéwù. sẹ́wọ́n ní banaitu amuri ala sidiki. bẹ́ẹ̀ yàrá mi ti kọ́ mi mo kéwù. banaitu amuri ala sidiki. Abdul Qadir ó ní mo mọ ìgbésí ayé mi lórí òdodo èmi kì í parọ́. bí ẹlẹ́yìn jẹ́rẹ̀ bí irọ́ lẹ́ fi ń pa nísìnyí. Ntí ó sèyàn lẹ́ ń sọ pé ń se wọ́n. Ẹ̀fẹ̀rí jì mí. Ẹlòmíì ọlọ́lẹ̀ wà fọ̀sẹ̀ káfọ̀sẹ̀ bọ́bá fi bánu ẹni táyé rẹ̀ ọ̀bàjẹ́ tẹ́lẹ̀ bọ́bá ní alájà ẹ̀gá báyìí ní kẹ́ni alájà ọjà yóò ní yàrá sùkò tá a wà yìí mọ̀ ọ̀là nkẹ́ kí nǹkan nǹkan èso tó ti fi bánu ní ọjà wọn ò sì ní yá mọ́. فلا علم إلا من بعد وغادته. Abdul Mu'min everything mi ẹ̀yà àfọ́ mi ẹ̀yà àfọ́ àkọlẹ̀ ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọ kéwù ni o. ṣé o ní mi kí n parọ́ èmi kì í lu jìbìtì òun ló fà níjọ́ kan mo fẹ́ jáde nílé láti lọ lè kéwù èmi Abdul Qadir ẹ fẹ́ lọ lè kéwù. Fàtọ́tìní wùmí àríbáyínà dínárọ̀ ìyá mi ó ní wọn fẹ́ lọ lè kéwúre o ọyá wa Abdul Qadir wàá gba 40 dínárì 40 kan máa mọ lọ lè kéwú. àmọ́ wàá ẹ̀dọ́tìní alẹ́ sídìkì àwọn alálìtìzámì sídìkì ìyá mi wá bá mi gbé àdéhùn pé ìwọ ọmọ mi ilé kéwù lọ ń lọ yìí ọ gbọ́dọ̀ parọ́ fi rọ̀ká ìwà ṣe dà Abdul Qadir bàbá bá rẹ nínú dẹkùn àti nínú gbèkùn má parọ́ o. àkìrá wọn kàn lọ. Abdul Qadir wọn ni àwa jáde àwọn ń lọ fẹlẹ máa wà sọọli náà Hamadan bí mo ti kàánù túbọ̀ àtàwọn afáàfin mi nù nígbà wọn adéwìtì tá ń pè ní Hamadan wọn là wá sọ̀kalẹ̀ nínú ọkọ̀ ojú omi wa àbá pàdé àwọn olè lójú ọ̀nà làwọn olè bá ní ẹ máa tú ẹrù yín gbogbo àwọn tájọ wọkọ̀ wọ́n gba nǹkan lọ́wọ́ wọn. ẹ Abdul Qadir mo bá dúró lẹ́gbẹ̀ẹ́ kan pẹ̀lú Ọlọ́run mi ẹ bá ń pariwo Ọlọ́run bá kí n gbọ́ jẹ̀mọ́. ọ̀lẹ́ nàkìlẹ̀ ìlà. ẹ pariwo Ọlọ́run dáadáa jẹ̀mọ́. dẹ́kun bá ń pariwo Ọlọ́run dáadáa kí n gbọ́. wàlẹ́ nàkìlẹ̀ ìlà. Abdul Mu'min sẹ́wọ̀n ni mo dúró lẹ́gbẹ̀ẹ́ kan ọ̀kan nínú àwọn olè ní máa ń bọ̀ gàràgàrà wọ́n ti gba ogbó tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn lọ́ba kàn mí ọ̀rọ̀ ni wọ́n gègé ní bẹ lọ́wọ́ rẹ kí ni wọ́n ní lọ́wọ́ ń tiẹ̀ sẹ́wọ̀n ni mo sọ pé arba'una dinar ẹ̀ ti ń bẹ lọ́dọ̀ mi ni 40 dínárì lápèjúwe ká ní 40,000 ní ń bẹ lọ́wọ́ mi wọ́n ní ọ̀kan náà wọ́n lè yí wá fojú wo ṣéwù pé ó dà pé eléyìí ọ̀ma ti ń ṣe ó dà pé eléyìí ka'annahu majnun lẹ́nu ẹ̀ lóhùn ọwọ́ fi ṣéwù lẹ̀ bó ti pa ṣéwù tì wọ́n tún wá ń chẹ́kì àwọn ẹlòmíì wọ́n ń gbà lọ́wọ́ wọn 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 lọ́gá wọn tó lìdí àwọn olè ní wọ́n ọwọ́ pì kan náà àwọn olè wọn pé bàbá tẹ yọ́ọ̀lẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan yìí kí ló sè òun tiẹ̀. Abdul Qadir wọn lẹ́gbẹ̀ẹ́ kan o kí ló sè é tẹ yọ̀ òun lẹ́gbẹ̀ẹ́ kan. wọ́n ní ó dà pé ọmọ tí ń ṣe ni kí ló ṣe ẹja pé wa kẹ́yìn ní òbí pé kí ló ní lọ́wọ́ kí ní bẹ lọ́rùn ẹrù rẹ̀ wọ́n bá gbé Abdul Qadir dọ́dọ̀ àgọ́ àwọn olè ìwọ àfà kí ní bẹ́nu ẹrù rẹ̀ ṣé wo ni 40 dínárì ni 40 dínárì ọ̀dà gbé wájà wò ó ṣé o sì tọ́ bọ́nú báàgì ó sì kó jáde ó sì kó lè lọ́wọ́. Muridi lẹ́kẹ̀ẹ́ Busire takuna alali wafa. Abdul Mu'min ṣé o Abdul Qadir ó ní ẹ̀yin mùrídì mi ẹ̀yin tẹ́ gbà fún mi ní tọkàn ṣé o ní ẹ fọkàn balẹ̀ ẹ máa dúró kalẹ̀. takuna alali wafa. bẹ́ẹ̀ bá ti gbẹ́sẹ̀ kó lérí bí mo gbẹ́sẹ̀ lé ẹ dọ́mọ àlìjẹ́nà. ìdá
كنت في هم bẹ́ẹ̀ bá ti wà nínú ìṣòro bẹ́ẹ̀ bá ti wà nínú wàhálà. بهمتي ọ̀tún ni mọ́mìnì bẹ́ẹ̀ bá ti wà nínú ìṣòro ọlọ́wọ́ yọ yìí. àmín أغيثك بهمتي. ọ̀tún ni mọ́mìnì. رحمه الله. ṣébi wá débẹ̀ ó ní tí mo ní náà ni tó. wọ́n ní ìwà àfa yìí ọ̀gá àwọn lè nù o kí ló gbójúlé tàbí bí ó tó o fi parọ́ ẹ̀yìn yá wa àbí olóró o tẹ̀ parọ́ o sòdodo fún wa ó ní ana àkàṣà ani àkúnà àhàdà ummi ó ní tí o jẹ́ ń parọ́ ni pé ẹ̀rù ń bà mí láti yapa àdéhùn tí ń bẹ láàrin mi àti màmá mi. Akramakumullah. liana mi torí pé màmá mi nígbà tí mo fẹ́ kó nílé àwọn ẹ̀dá tí ní alálìtì sáàmì sídìkì ọba mi gbé àdéhùn pé kí n gbọ́wọ́ lé ọwọ́ rẹ̀ pé ní parọ́ láéláé ṣé òun ní parọ́ mami ló ní má parọ́. Akramakumullah. kí la fẹ́ fi rọ́ọ̀sì kí sí mo lè má rí ìláyà fún tù bọ́ bá parọ́ jù bẹ́ẹ̀ lọ tọ́lọ́wọ́n bá ní ọ jẹ́ tiẹ̀ kò ní jẹ́ tiẹ̀. Muridi tamasaki bi wa qum bi wathiqa. Anthony Mumini. Ya mika bi dunya wa yawmal qiyamati. ẹ dàgbé ẹ bá ń pariwo ànábì kí n gbọ́dọ̀ àlọ́ tẹ̀ máa. قالوا لهذا تركت صلاتك ولم يعلموا أنه صلي بمكة ولم يعلموا أنه صلي بمكة. Anthony Mumini. رحمكم الله. bàbá wọ sọ pé lámúyá làmú àníwò sọ lébi máa kàtì. ولم يعلموا أنه صلي بمكة. ẹ bá ń ké jama. ولم يعلموا أنه صلي بمكة. Anthony Mumini. رحمكم الله. torí àsìkò ọjọ́ ti lọ ìyìn tí fẹ́ dẹ́rẹ̀ wá dúró wọ́n wá pèsè ìwù jáde tí wù ní tó fanu. ọ̀gá àwọn olè ọ̀hún ni anta takhafu anta khuna adahu mika ẹ̀rù ń bà ọ́ ọ̀fẹ́ kọjá là ọ̀fẹ́ jàǹbá àdéhùn tí ń bẹ láàrin wa àti ìyá rẹ̀ wa nanu la nakhafu Allah azza wa jalla àwọn òsì bẹ̀rù Ọlọ́run ọba La ilaha illallah. àwọn ń pààyàn lẹ́kúnjayé Anthony Mumini ẹ dàkún ẹ̀yà fún mi ẹ̀fẹ̀rẹ̀jì mi ẹ̀jẹ̀ ń wí gbogbo ẹni tí bá ń ba tìyàn jẹ́ kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọba tẹnìkankan jẹ́ ọba tá yàrá ẹ̀ jẹ́ ni. Allah. nígbà tó kéwú tán òun fi kéwú ṣe gbájú ẹ̀ ọ̀kàwé tán òun fi wé ṣe gbájú ẹ̀ ọkọ̀ṣẹ́ tán lẹ́nu sẹ́ẹ̀rẹ̀ aráàmù ló ń jẹ ó lódodo owó aráàmù làwọn fi tọ́ ma ìrìnkùnrin ni ó rìn wọn làwọn máa ń mugbó àwọn ọmọ ọgbọ́n òṣòbí lẹ́nu aráàmù tí wọ́n ń jẹ ni ọ̀gá wọn lè ní ìwọ ọ̀fẹ́ jàǹbá àdéhùn ìyá rẹ̀ àwọn òsì bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ni a máa mutí àwọn mutí Ọlọ́run ni a máa parọ́ àwọn parọ́ káwọn máa jalè àwọn ń jalè káwọn máa bàtìyàn jẹ́ àwọn bàtìyàn jẹ́ káwọn máa pààyàn lẹ́kúnjayé àwọn pààyàn lẹ́kúnjayé bàbá rí bẹ́ẹ̀ ìwọ àfa yìí gba dúkìá rẹ̀ padà ẹ pariwo Ọlọ́run dáadáa. Allah. ó tún wá pàṣẹ ọ̀ní gbogbo ẹ̀yin ó lè tẹ́tí gbà ń kálọ̀ àwọn tó tò kalẹ̀ rẹ́gẹ́dẹ́ yìí ọ̀ya ẹ dá gbogbo dúkìá wọn padà fún wọn kété nísìn. ọ̀ní bàbá tún wá rí bẹ́ẹ̀ wàhánà táyìbùn ilallahi azza wa jalla ala yadayka lónìí èmi ọ̀gá àwọn olè yìí mo ti fo lèélẹ̀ ìjàlè mọ́ látọwọ́ tiẹ̀ Abdul Qadir. wa ma qultu hadha liqawla. fakaran. wa innama. ẹ dẹ́kun ẹ̀ máa kí ẹ bá ń kí ẹ dàbí lẹ̀. hatta yarifuna al-haqiqati. Anthony Mumini. akramakumullah. ọ̀gá ni ìjàlè mọ́ àwọn ọmọ sẹ́bàá ní anta ra'isuna fi kọ́tì tọ̀ríkì ìwọ lọ̀gá wa níbi olè jíjà àmọ́ àjà tẹ́lẹ̀ àmọ́ rọ́ọ̀pá
àmúwọ́wọ́ ṣe àmàsínà ṣe máa sànà sunnatan hasanatan. Akramakumullah. Falahu ajruha wa ajru amiliha. Aw wa ajru man amila biha. Allah. Ntí ò ní kí o ṣiṣẹ́ tí ò dànù bọ́ ọ bá ṣiṣẹ́ ẹbú kankalẹ̀ táwọn èèyàn bá wà ń tara rẹ lọ lè ṣe é pé lágbájá lọ ọ̀wá ń sọ láàrin àwọn ẹgbẹ́ rẹ kí mo ní nákàlí kan bí n bá sàṣìyàn yọmọ ìyá ìgbẹ́ ni wọ́n wá ń wọ kí wọ́n á fowó gbà lọ́wọ́ rẹ wọ́n tún wá fún wọn wọ́n wá fi yàyàn ń gbẹ bẹ́ẹ̀ ni tí yàyàn ń gbẹ bá ti ń gbẹ̀sẹ̀ ìwọ tó nákàlí ẹ̀ fún wọn náà máa gbẹ̀sẹ̀ lẹ́rìí fi máa pa mí fẹ́ni tó bá ní ìsìnkú lọ́ ilẹ̀ àzọ́ mi lọ́wọ́ èmi ọ̀ mẹ́sìmù láì tọ́jú àsìgárù anísìmù láì lè àzọ́ mi kò sí òkò olóhùn tí ò wọ ọ̀dọ̀ olóhùn báyìí pé kọ́lọ́ bá ń pè é màtúmọ̀ tó ń wí. mo wá ní abẹ́dàpẹ́ ẹ̀kọ́ anákàlí báyìí ẹ fún wa ní ẹ gbọ́dọ̀ tí gba ogún bàbá wa ni. bàbá yí ọbẹ̀ ọba ti ṣe bẹ́ẹ̀ ẹni ọba fúnísìmù lọ ilẹ̀ àzọ́ mi tí bá ń pè é gbogbo ọjọ́ tí bá ń rí ilé ọlọ́run ọba wọ̀ bí n bá ti ń gbalada ìwọ tó fún ló sì máa gbalada ọmọ gbalada ọmọ tí àwọn olè ní gbogbo àwọn ọmọ sẹ́nà ní ọ̀gá ìwọ lọ̀gá wa níbi olè jíjà ń gbọ́ wa lọ túbá lónìí àwa náà ti túbá àjálè mọ́ ẹ̀rọ ẹ̀kọ́lá ajábọ̀ kọ́dírì ẹ̀wọ̀n táwọn mọ̀dídú kọ́lá ajábọ̀ kọ́dírì ẹ̀já wa náà òbíra wa lónìí àwọn ṣéwù àwọn mùkẹ́dẹ̀m àwọn àfa mi kọ́ o àwọn ọmọ kéwú ẹ̀kọ́ kí làwọn ọmọ kéwú rí kọ́ lára wa. àfa mi ẹ̀ máa rusẹ́ tí máa ń bí àwọn ọmọ kéwú rẹ̀ tó bá nídìí nǹkan tá a gbúdọ̀ máa dáko àwọn ọmọ kéwú náà ní ọ̀nà. àfa mùmínì bá ń sàwùsù ká máa ké Kùránì ká máa lọ lọ́rin. A'udhu billahi minash shaitanir rajim. bá ké Kùránì tẹ ká máa lọ ẹ̀yẹ̀ ń dá wa. Bismillahir rahmanir rahim. Abdul Mumini ó ti yẹ wa lórí àdá inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. ọlọ́ni ẹ tẹ́tí ẹ gbọ́. Inna awliya Allahi. Abdul Mumini ọlọ́ni iná ẹ̀yà fà wá dájúdájú. Awliya Allah. bọ́rọ̀ bá ká ọlọ́run ọba aláàkè mútà òkìdù wá. ó ní dájúdájú àwọn ẹni ọlọ́run ọba àwọn ẹni tiwa. La khawfun alayhim. Abdul Mumini Agawamonla. ọdẹ iwájú abira wa kálukú ní kílẹ̀mù wìláyà wòlíì lèmi náà èlèmi àní wòlíì bá ba òun wòlíì lòun náà. gbogbo ẹni tí kọ̀rọ̀ rẹ̀ tí ó bá ti papọ̀ mọ́ gbangba rẹ̀ èyí ṣe wòlíì. Allah. Abdul Mumini gbogbo ẹni tí ó bá ti màrún ní bàbàrà èyí ṣe wòlíì. Inna awliya Allah. Ramadan dé gbogbo ọkùnrin tí ó bá gbàwẹ̀ tí ó sì ṣàìsàn táwọn làlúrí tí Ìsìlámù gbé kalẹ̀ fún wa tí ó fi àbáhà wa láti máa jẹun bí ó bá ṣẹlẹ̀ sí ọ bó bá wà túnu nínú àwẹ̀ èyí ṣe wòlíì. Inna awliya Allah. gbogbo ẹni tí bá ń ṣe sìnà tí wọ́n fi sìnà ṣe fàájì. yàwó ń yàwó ọ̀nì ẹ̀rọ náà lọ́wọ́ àmọ́ gbẹ́rẹ́ kan bẹ́ẹ̀ tábà yẹn sí tí ẹ sì lẹ́yìn ìjọba yẹn sí ẹ̀fọ́ kọ́ yín ń bọ́ lẹ́wàá ṣe sí ẹ̀yìn bìkínní lẹ́sẹ̀ sí. ọwọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n ni àwọn ilé ẹ̀ ń lè ṣe ọ̀nà ẹ bá lè fún wa kò àbá yẹn ṣe. ọwọ́ bá ṣe bẹ́ẹ̀ ìyàwó níyàwó máa má kí ààrẹ kó mbẹ́ èyí ṣe wòlíì. Inna awliya Allah. àfọ ọlọ́tí àfọ aṣẹ́wó àfọ tí ń gbẹgbẹ kúgbe ẹ o ti yẹ yí báwọn tí ń gbẹgbẹ kúgbe tí ń gbé ìgbẹ́kúgbe ẹ gẹ́tì ẹ̀ bóde fọkọ ọkọ ọlọ́run mi ò lẹ́tí pé ẹ fẹ́ jì mí ẹ̀yin àfa mi kọ́ ni ń bá wí o. mo wí ẹ fẹ́ jì mí gbogbo ohun tó ṣe ń kọ̀rọ̀ tó o lè fi bẹ lọ́run níta gbangba bí wọn bá ti láwa Kùránì
pé Ọlọ́run mo ti dáhùn Kùránì ó ṣe wíńtà ọlọ́mọsá wọlá Kùránì tí mo ti ké ọlọ́mọsá wọlá ibà ìta ti ṣe wọlá dẹ̀lúlù ta ti ṣe wọlá zakata ayọ wọlá kẹ́ni gbogbo ẹ̀yin bá ṣe sì náà kọ̀rọ̀ nísìnyí tọ́wá kírun tán tó wá ní ọlọ́mọsá wọlá pé ńgbà kí n tó wá kírun jẹ́mọ́ ìtawá kí ìyá alájà kínní ọlásàlátù wa àwọn ni mo bá saládé tán láìpẹ́ yìí ọlọ́mọsá wọlá pé bí mo ti jí tán tí mo ṣàdúrà tán mo fi tiri salasa mo fi lé ọlọmọsá wọlá mọrẹbi mọsá gbàdúrà wa so ṣe wí ta bí ọba ti ṣe wí change ẹ èsè wòlíì. inna liya Allahi. àfẹ́ tó gbé wọlé kẹ́dà ara àwọn ọmọ akéwù rẹ̀ bí bẹ́ẹ̀ ní àwọn ọmọ akéwù rẹ̀ kínú àfọ ọmọ dùn ni. àfẹ́ mi ò mọ̀ ń bàbàrà. àyìnà máa ń sẹ́lẹ̀ tù kọ́ àfẹ́ àmọ́ mi náà gbọ́ kọ́ tí a nọ́ọ̀sì ń jáná sí ti mo ti wà yìí. afa mi ọmọ ṣe Sọfíùlá Sheikh Muhammad Kamaludin Sọfíùlá Kamaludin afa fọlọ́nsọ àwọn ní jẹ́nẹ́sì fún tòun ti bọ́lọ̀ tí wọ́n ń ọlọ́run má jà yíra wa afa mi ò tún wá ní mọ́ yọ̀ǹda rẹ mọ́ lọ ẹ wo núure ẹ wo kan rẹ afa mi ò gbọ́wọ́lé ni wọ́n ní afa mi ní tí yàn fi gbọ́wọ́lé lọ́wọ́ pé àṣẹ tí wọ́n san kankan pé àṣẹ pé ẹ̀jẹ̀ alájí àgbà lásán lára. bàbá ti gbọ́ lé kádàrà àwọn akéwù rẹ̀ ó dínà mọ́ mọ̀tìẹ́ náà nù. inna liya Allahi. àwọn tó ní mú mi nì nínú agboolé èmi ni mo kó wọlé wọn á ní ìyàwó kan lọ́kọ́ wọlé lágbájá lọ́wọ́ wọlé gbẹ̀yìn yóò sì máa dá fáwọn ọmọ tiẹ̀ kó tó dá fáwọn ọmọ tèmi wọ́n ló ń pín ni àbọ̀lọ́hún. bàbá rẹ̀ ti máa ń da fún wa a máa fi bẹ́ẹ̀ lọ́hùn ni bọ́lá wọn sọ̀rọ̀ lágbájá tó dáa mọ́jọ́ bàjẹ́ fún ẹ̀ wọ́n gbà tí a jòkó wọ́n dá kọ́ sẹ́wù wa bí ìgbà tọ́já sí pé àwọn nìkan là fà níjòkó yìí. àkìrá wọn kún ńlá. mọ wàá sórí búlá tara wọn ọmọ wa fi bẹ́ẹ̀ lọ́wọ́ Ọlọ́run dákun wọ́n tó gbé sẹ́wù Idris àlẹ́ àáfíà àyíbẹ̀ ẹ̀kọ́ ni tó gbé wọn sírù ipò báyìí táyé fún wọn kó kìkì wọn ṣàánú èmi náà ṣàánú ọmọ mi jẹ́ ìráyé wà bọ́ ọba ti dídú sí tẹ̀lé ní tiẹ̀ náà ó sì dá. inna liya Allahi. a ti ní mú mi nì ọjà ẹjọ́ dayé pọ̀ ẹjọ́ ń tajà ẹjọ́ ṣiṣẹ́ kan náà ọ̀pọ̀ ṣàdúrà fún wọn ni jọ́ da fún ọjọ́ da fún wọn náà ọlọ́ni àwọn ẹni ọlọ́wọ́n bá ti kọ̀rọ̀ wọn papọ̀ mọ́ gbangba wọn ọlọ́ni la khawfun alayhim wala hum yahzanun. ẹ dàgbẹ́ bá ń pa ìwé ọlọ́wọ́n bá dáadáa. alladhina amanu ọ̀bìnrin mu'mini wa kanu yattaqun. ọlọ́ni la khawfun alayhim àwọn ẹni ọlọ́wọ́n bá kò sí payà lẹ́yìn wọn. wala hum yahzanun. ẹ wọ́n dàtọ̀ kọ́dìrì ní ìpayà oníbẹ̀lẹ̀ yẹn wọn. tó ẹ̀wọ̀n ìlàjà gàbí sí nù bí yẹn bá dé súnmọ́ra wa nílùú Ìlọrin azumuratul adabiyyatul kamaliyya wallahi tallahi gbogbo ẹni mo fi wí ana min asatizati tilkal madrasa al'an àkìrá wọn kún ńlá. ọlọ́run fi mi sọ kan nínú wọn zumura dùn ju ojú ayé ìlàjà gbà lọ báyìí alhamdulillah. ẹ gbẹ́ tí wọ́n wí kíláàsì ọyọ kan ní zumura báyìí asọ́fù àfẹ́ni aliptida yìí ẹ lọ lè béèrè confam ẹ̀ ń lọrin ilé ẹlẹ́jẹ̀ gbẹ́nà lọ́wọ́ wọ́n lé ní 1000 kíláàsì ẹ̀yọ̀ kan wọ́n lé 1000 kíláàsì ẹ̀yọ̀ kan súnmọ́ra àárín alájà àgbà àtọ́ lọ́hùn ọ̀dàrú ni wà fà tó bá tójú rẹ tó fúnra rẹ gbogbo ntọ́jẹ́ tọ́jẹ́ àwọn ọmọ rẹ nìkan ló ń kó fún gbogbo ntọ́da tọ́da àwọn ọmọ rẹ nìkan ló ń kó fún àdúrà tọ́da tọ́da àwọn ọmọ rẹ nìkan ló ń ṣe fún bó o bá lọ tán ó kó ẹni tádùá rẹ ó gbà lára rẹ tí ó wá sí bọ̀ yín sí àwọn ọmọ rẹ. la khawfun alayhim ẹ jẹ́ máa lọ lé. wala hum yahzanun. a ti ní mu'mini àkìrá wọn kún ńlá. kálukú wa ń kúrò rẹ ní wòlíì èmi ni wòlíì èmi ni wòlíì èmi ni wàlíyá ọlọ́run yẹn dákẹ́ ẹ jẹ́ fún yín ní tààrífù wòlíì. alladhina amanu. ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ wòlíì mọ̀ àwọn wòlíì ọlọ́wọ́n bá òun ní alladhina amanu àwọn làwọn tó bá gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ní kọ̀rọ̀ àti gbangba. yattaquna. a ti ní mu'mini ẹlẹ́ẹ̀kejì ọlọ́run wa kanu yattaqun tátún wá bẹ̀rù ọlọ́wọ́n ọba àwọn tó gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ tá bẹ̀rù ọlọ́wọ́n ọba wọ́n bẹ̀rù ọlọ́wọ́n ọba wọn ò jẹjẹ kújẹ wọn ò mumu kúmu wọn ò sọsọ kúsọ wọn ò rìnrìn kúrìn wọn ò wíwá kíwà wọn ò sẹsẹ kúsẹ. lahum al-bushra fil hayati ẹ ti pariwo ọlọ́run jama
وفي الآخرة àtúndì mọ́mìnì Allahumma ij'alna min awliyaika. آمين gbádùn àdúrà náà ẹ̀jẹ̀ ti á mi. آمين له البشرى tó bá iṣẹ́ Adama. في الحياة الدنيا ṣé ká Adam ọlọ́wọ́n jẹ́ alálùbáríkà. وفي الآخرة sẹ́wù bá rí ìyẹn dùrọ̀ mọ́ lẹ́ni tí ó jọ sẹ́wù bá rí mo wá lamọ́ ní kí n tọ́ da kí n yóò ṣe wọ́n ní jáàlù sùúrù fi qalbil mu'min. sẹ́wù mi ahsanallahu ilaykum. mo ní sẹ́wù bá rí ẹ dá púpọ̀ ìwà gbogbo àwọn tá a jọ máa ń lò òde pátá bí n bá lè kún wọn wáyé kó díẹ̀ wá nu wọn. nígbà sẹ́wù rí wa sẹ́wù ni àbí ẹ̀rọ bẹ́ẹ̀ ni pé ẹ̀yin bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sàn lẹ́yìn bọ́lá ti lu orin bọ́lá bọ́lá ti di mo ní ẹ tó bí ejú bẹ́ẹ̀ lọ. له البشرى àtúndì mọ́mìnì tí wàá dámà rè bó ti dúró yìí àfàgbàṣe àdámà wallahi ta'ala. في الحياة الدنيا mo fi bàbá abẹ́lẹ́ wọn bá fọwọ́ ní jábọ́ láyéláyé. وفي الآخرة dákun jẹ́ kàmọ́lù ti tó kó òun òwe jẹun. لا تبديل لكلمات الله gbogbo ilé lálùbáríkà. ذلك هو الفوز الكبير عظيم àwọn kàmọ́lù dínì làwọn ọmọ olùbùsì rẹ̀. ẹ tẹ́wọ́ jàmá ẹ tẹ́wọ́. wà fìlẹ̀ àkìrà. ẹ tẹ́wọ́. mayina ń já ẹ̀ ní màdìrà. kò ní bàjẹ́ mọ́ ilé wọ́. dáàlíkà. inú kútọ́ ló ní bàjẹ́ o. ẹ dàbí ẹ bá ń gbọ́dọ̀ wọn bá tóbi dáadáa. Allahu akbar. kálukọ́ wa tẹ́wọ́. Abu Umamata Sheikh Abdul Bari wọ́n fẹ́ kẹ́ bá ń gbọ́ kínní yìí òun lọ gba dísì náà wa anabi wa masalasi ti ń rẹ ju sallallahu alayhi wa sallam yorùbá anabi ma sallallahu alayhi wa sallam arákùnrin kan wọ masalasi ọwọ́ adé ọ̀yẹ́ náfìlà ọwọ́ àtẹwọ́ rẹ̀ méjì ọwọ́ sàdú àtàfẹ́sẹ̀ yìí ọ̀sẹ̀ tán Jibrilu bá yọ ọlọ́dọ̀ rẹ̀ mọ́ wá ọlọ́ni sọ fún ọ pé àdúrà tálákùnrin yìí ṣe yìí kọ́dídà Allah bísímì ilé àdìmí alẹ́dí ìdádùn ìyà bí ìyà jábà wáyé ìdásù ìyà bí ìyà àtọ́ ó kọ́ ọlọ́run tó yanjú ó ti fi gbé ọlọ́run báyìí àfàyè gbé ọlọ́run pẹ̀lú okòó náà làfàyè dáhùn Allah anábì wa pàrọ̀ ọkùnrin náà pé àdúrà tó ṣe kéè fún mi kí n gbọ́ sallallahu alayhi ìyá wa máa sallam jowú tó dáa ni. ọwọ́ akẹ́fà nàbì anabi ni ó tọ́ ni àdó àwọn láwa sí yàn lẹ́lẹ́ ṣé o wá sẹ́ idinakum ẹ yọ̀ǹda láàárọ̀ yẹ́ àbí. ẹni bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. tẹ́wọ̀ rẹ méjì fi kóra wọn o dákun má dẹ́jà o ẹni Allahumma. Allahumma inni as'aluka bi anna lakal hamda la ilaha illa anta alimannanu alqahharu alijabbaru badi'us samawati wal ardi ya dhal jalali wal ikram ya hayyu ya qayyum ẹ amina amen kálukọ́ dàníyàn má dẹjà o mo fi àfọwọ́ àgbà Sheikh Idris mo fi bẹ̀rẹ̀ ọ̀hún mo fà fà àgbà sí òtájú ọ̀dà fi bẹ̀rẹ̀ ọ̀hún wọ̀lájà àgbà bẹ̀rẹ̀ ọ̀hún jábálẹ̀ láyọ̀ ajá fi ń sàṣìmọ́ ọlọ́hún. amen. ẹni la ilaha illa anta. la ilaha illa anta. subhanak. inni kuntu. minadh dhalimin. a ti sàdúrà tán o kò ká sí sàrà má wa ẹlòmíì bá wá sàdúrà tán yóò wá jàǹbá ara rẹ̀ níbi sàrà èmi ọ̀dáwò lẹ́yìn mọ̀ ajá kọ́ ọmọ yẹn lẹ́dọ́wò lẹ́yìn mọ̀ o ti wé sí bàbá ju wa mọ̀ pé bùkátà rẹ̀ bá ṣe wé sí lọ́dún Ọlọ́run má wá fi owó àdúrà rẹ̀ sínú kéyìí
kò yọ nìkan kan lẹ́ o bàbá bíbù káàtà mi ti wé sí lọ́dọ̀ Ọlọ́run mo fẹ́ kọ́ lọ́wọ́ bá ó tètè bá mi bíyà rẹ̀ kò yọ anybody ilẹ̀ mo fẹ́ kọ́ mọ̀ mi ó déèyàn mo máa fowó rẹ̀ sínú kèyí báyìí afa kamalu dini àwa akiri usulọti la asiri ní ọbanki bàbá wa ṣéwù àwọn làwọn ní àkọ́kọ́ ẹ sì ní wẹ̀yìn láyéláyé anakumula Ọlọ́run jàre yín pé. A'udhu billahi minash shaitanir rajim. Ọlọ́run ọgbà ẹ ṣe amina. Bismillahir rahmanir rahim. gbogbo ẹ̀yin jama wa nífẹ̀ẹ́ yìí sàṣẹ ma. Wallahu alladhi la ilaha illa hu. bàbá mi àrọ́ ìdù Ọlọ́run ní pàyínlẹ́kùn Ọlọ́run pàyínlé Ọlọ́run pàyínlé Ọlọ́run pàyínlé. gbogbo ẹ̀yin abiyamọ ní fojú sunkún ọmọ láyéláyé o. Wallahu alladhi la ilaha illa hu. Alhaji Akram Akaniyan ní Sàgbákò. gbogbo oru yín bẹ́ẹ̀ tọ́lọ́ pé ní tiwa. Aji Ayilara Aji Akram Akani. Aji Tesco. Sheikh Abdulrahman Agunbíadé. Bàbá wa Gbẹ̀dẹ̀. Aji Abdulaziz Gbẹ̀dẹ̀. Bàbá mi Alhaji Muniruddin. Aji Kale Manchester. Amadu Eniola gbogbo yín bẹ́ẹ̀. Orí ọmọ kanjọ ọlá Ọlọ́run gbàrà gbogbo wa. Gbogbo wa ń jẹ́ máa wà lálùbárí kàá sórí yàrá ìjàmà. Ẹ bá ń jẹ́ mi jàmà. Ẹ bá ń gbà bẹ̀ torí Ọlọ́run. Ẹ bá ń gbà bẹ̀ bàbá ọ̀rọ̀ ìlú. Wa huwa aziz. Subhana rabbika. Yasifun wasalaamu ala musalin jaari baba gbẹ jaari baba gbẹ akramakumullahu jaari baba jaari baba gbẹ jaari baba akramakumullahu jaari baba. àwọn àgbà Allah akibaru. Mi mọ bí ti gbé kíkì yín. Kíní yìí ti pọ̀ jù. Kíní yìí pọ̀. Allahu akbar. Wallahi tallahi sumabilahi azim kíní yìí pọ̀. Wallahi. Wallahi àwọn ẹlọ́run ti sọ̀kalẹ̀ sára fún bàbá wa gbóhùn wá sí òní. Wallahi. Ọlọ́run járí pẹ́. Àmín. Tóní tẹ́ ṣe fún wa yìí tẹ́ ṣe yìí Ọlọ́run má ṣe láṣẹ mọ́. Àmín. Kò ní rẹ̀ yín kò ní sú yín. Àmín. Wallahi tallahi mo jowó yín o mo kó yín jẹ bàbá. Wallahi tallahi à ń bẹ ni Ọlọ́run ẹ ti ń sọ tó ń dùn létí ara yín báyìí Ọlọ́run àìní dùn létí ara yín mọ́ Ọlọ́run máa fi kàn yín lágbára Ọlọ́run pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run àmì Ọlọ́run ti ń bẹ lára yín Ọlọ́run wọlé àwọn ẹni Ọlọ́run tẹ́ gbà fún bẹ́ẹ̀ bá gbà fún lóríire òun náà do lóríire èèyàn ẹ ti gbà fún àwọn lóríire tinútinú tọkàntọkàn taratara tẹ́ tẹ̀lé wọn à ń bẹ ni Ọlọ́run à ń bẹ ni Ọlọ́run má jẹ́ wálẹ̀ ọlọ́màjẹ wálẹ̀ ọlọ́màjẹ wálẹ̀ bàbá wọlé wá sí ni ẹ̀yin náà kọ́ wàlá àwọn ẹni Ọlọ́run ní bẹ lára yín àbáwá alájí àgbà ní bẹ lára yín àbáwá tájúlẹ̀ àdàbí ní bẹ lára yín gbogbo àwọn ìlarí Ọlọ́run àwọn ní bẹ lára yín tí ń dáhùn lára yín kì í ṣe èèyàn tó bá ṣe pé èèyàn ní yóò ti fa ṣóòkì ẹ̀ Ọlọ́run ní kì í ṣe èèyàn à ń bẹ ni Ọlọ́run bò ní fa ṣóòkì yín Ọlọ́run ẹni Ọlọ́run wá fatia wá gbogbo tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wí Ọlọ́run jó mọ̀ wá ó sì ti ń wá báyìí igbó tí ń wá òun wá kẹsàn wí ni Ọlọ́run jẹ́ mọ́ rí wí bẹ́ẹ̀ tí rí wí òun tẹ́ bá ti wá rí wí bẹ́ẹ̀ wá dọ́mọ wù ni Ọlọ́run jó máa wọ àwọn èèyàn gbọ́ ọlọ́wà wíwú la hawla wala quwwata illa billahi bismillahir rahmanir rahim inna a'tayna kal kawthar fasalli li rabbika wanhar inna shani'aka wal abtar mo kí àbáwọ̀ aláfíà alẹ́ kan sí bàbá dáadáa ojú bàbá kan tutù lójoojúmọ́ ni ọlọ́màjà rí bínú yín wàlá ìdùnnú yín náà látàwọn fẹ́ lójoojúmọ́ ìdùnnú yín ní ìdùnnú Ọlọ́run má jà rí bínú yín o ní ṣe yín ní ṣe Ọlọ́run lára yín Ọlọ́run bò nílò yín pa báyìí lágbára Ọlọ́run la hawla wala quwwata illa billahi aliyyil azim. alásọ̀rọ̀ àbáwá gbà àbáwá nímọ̀lẹ̀ khalifa. bàbá ní adúlọ́ ọpẹ́ fún Ọlọ́run. alhamdulillah. bàbá ní programu tó kàn nísìnyí àwọn mukadamu tí wọ́n fẹ́ wé láwà ní
àwọn ni wọ́n á bọ́ sí gbagba àwọn bàbá wa Fadilatu Sheikh An-Nabulusi Adamu hayatahu. àwọn ni wọ́n fi ọwọ́ àlùbáríkà ni wọ́n fi wé láwà nínà fún wọn wọ́n ní bí a ṣe máa ń ṣe tí máa ń lálùbáríkà èyí tẹ́ ẹ ṣe lónìí náà Ọlọ́run jẹ́ ó lálùbáríkà. Amina. àwọn ní káwọn ṣéhì wa àwọn afá wa tí wọ́n lo ìfẹ́ láti ìlú Ìlọrin fi débí wọ́n láàdú ọpẹ́ fún Ọlọ́run Ọlọ́run máa pa yín kékeré wọ́n ní àgbọn tí àfá wí ni anakumula ayakumula Allah akbar. wọ́n ní kò lè wúlò fún ẹ̀dá nígbà tọ́lọ́run bá jogún fún ẹ tó bá jogún ìmọ̀ tó jogún ẹ̀kọ́ fún ẹ tó wá jogún ọ̀rọ̀ fún ẹ tó wá jogún owó fún ẹ wá ṣe gbogbo tó lè fi sáyé láǹfààní kò wá sí láyé mọ́ wàláhì ó burú jáì àtọ̀ fáwọn afáwà yìí gbogbo ń tàkà yìí lọ́lọ́run ti kó tì yín Ọlọ́run wà nípa yín kékeré ayé lẹ́fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ayé lẹ́fẹ́ fọ̀nà mà tí wọ́n yóò bá wá sí ẹ wá wá ìmọ̀ye èèyàn tí yóò sọnù Ọlọ́run bá dúró tì yín Ọlọ́run ní fi yín lẹ̀ ẹ wá balẹ̀ dáadáa Ọlọ́run ẹni Ọlọ́run wọ́n ní ìrìnàjò ìlú Ìlọrin sí Kútọ́nù kò kéré àwọn bàbá An-Nabulusi ni wọ́n lè ròyìn wọ́n ní kì í ṣe ìrìn kékeré báwo bá fún yàn lálàáfíà dáadáa wọ́n láàrin ká bó ń pálọ̀ bọ́ sí yàrá nǹkan ṣẹlẹ̀ ká tó wá sọ ìrìn àjò yìí tí ìbá ṣe fẹ́ àárín ẹ̀yìn àti àfá Abdulbari Ọlọ́run níjẹ́ ó bàjẹ́ láéláé àárín àtàwọn ẹni Ọlọ́run kò ní bàjẹ́ láéláé àwọn bàbá ní ká ṣe bísímìlá lílá fi kan fún wọn bisimilahi rahman rahim li ilafi Quraysh ilafi muhilata shitai wasoi fali abudu rabba hazal bait alladhi at'amahum min ju'in wa amanahum min khawf amen. wọ́n náà fọlá àwọn ìyá fi tó ń gbogbo àwọn tó wá bí ó ṣeé ṣe ká má láǹfààní àti sọ̀rọ̀ mọ́jọ́ òkú ń bí ni o. ó sì lè ṣe é ṣe ká má láǹfààní láti lè ṣàdúrà mọ́ àbílẹ̀dẹ̀ àsìkò yìí àgọ́ tí ń lù lọ́wọ́lọ́wọ́ báyìí afọlá Muhammad gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ti lọ gbogbo àwọn ẹni Ọlọ́run tí wọ́n ṣẹ́kù lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn tó ń wọlé lọ́wọ́lọ́wọ́ àwọn tó ń jáde lọ́wọ́lọ́wọ́ àfi bí Ọlọ́run ìwọ Ọlọ́run o gbogbo àwọn tó wá bí bùkátà wọn ìwọ Ọlọ́run mọ Ọlọ́run Ọlọ́run bá bí ẹ Ọlọ́run Àmín. gbogbo àwọn tó àìsàn ṣe gbogbo àwọn tó sunkún ọmọ gbogbo àwọn tó sunkún ọkọ gbogbo àwọn tó sunkún aya gbogbo àwọn tó sunkún jíjẹ múmu gbogbo àwọn tó sunkún àti kọ́ gbogbo àwọn tó sunkún àti wọ̀ gbogbo àwọn tó sunkún àti jẹ gbogbo àwọn tó sunkún àti lò Ọlọ́run wọlé àwọn alálùbáríkà ti mẹ́mí wọlé àmùjíza ìmọ̀ rẹ ti ṣẹlẹ̀ mí ọlọ́run bá a ṣe kíákíá ìsàmì ọlọ́lá ilaha illallah ọlọ́run muhammadu rasulillah fatiha salatu tunjina bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin allahumma salli ala sayyidina muhammad salatan tunajjina biha min jami'il ahwal wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha indaka ala darajat wa tuballighuna bi aqsal ghayati min jami' الخيرات في الحياة وبعد الممات آمين. آمين.
wọn látọ̀ fún afọ Abdulbari bàbá ní Allahu Akbar wọn lè ní kọsẹ̀ àwọn bàbá náà ń bẹ ní láàárọ̀ yìí alábà náà sàṣẹ fáwọn aníkíní bẹnu sàṣẹ ọlànà kúmúláì àmọ́ ń tọ́ ọlọ́dọ̀ ọlọ́run báwọn ṣe máa ń ṣe fún àfa àtàwọn bẹ́ẹ̀ náà ló máa wà ká máa ṣe fún àwọn bàbá àbáwo sàṣẹ ọba jẹ́ aṣọ làfà Abdulbari gbé wá láàárọ̀ àná àwọn bàbá làwọn wò wọ́n títí àwọn ọlọ́run o. mélòó mélòó yóò jìnnà sí wa tí ó sì ṣe wá ọ̀nà súnmọ́ wa pẹ́kípẹ́kí mélòó mélòó tí ọmọ nujú tí ọmọ fagbádá tí ó sì ṣe pé wọ́n sí pẹ̀lú wa Allahu Akbar tí ó bá ro dáadáa ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. àwọn bàbá wọn làwọn fi bàbá táwọn àwọn fi tọrọ fún yín wọn làwọn kọ́ wọn làwọn ṣe é sọ lẹ́ẹ̀kan wọn náà bàbá ń bẹ láyé là ń dára báyìí bàbá ló ní àmọ́ da bẹ́ẹ̀ máa bàbá sọ ní àmọ́ da là ń dà ní tó bá yẹ bẹ tí ànábì àti tọ́lọ́hún náà ni wàláhì bá ṣe dá táàbí kó láyé náà nìyẹn ẹ sàmí. Amina. wọ́n ní àfa Abdulbari ní ẹlẹ́kẹ̀ẹ́ta náà ọmọ àwọn bàbá tí ṣe mọ́lídì lónìí bá a ṣe bẹ̀rẹ̀ yìí Muyideen ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. Amina. ẹ sàmí. Amina. ọmọlẹ́kẹ́ ó ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. àfáàní tó bá ń ba tọmọ ọlọ́mọ jẹ́ tọmọ rẹ ló ń bàjẹ́. wọ́n ní oúnjẹ ọmọ ọlọ́mọ ní sẹ́yìn ń jẹ náà ṣáájú kí tọmọ rẹ tó jiná. Allahu Akbar. tó bá ní wọ́n má da fọmọ ọlọ́mọ ó lè jèrè tiẹ̀ ó dínà bí sẹ́ mọ́mọ́ sẹ́ ọmọ kéwù rẹ bí ó ṣe rí nìyẹn ebi ẹ̀ ó pa ẹ́ wàláì. ẹ wá bàbá ṣe wọ aṣọ tán dàbí ọmọ ìfẹ́ tán Allahu Akbar. táwọn àbá ò léwẹ̀ láéláé pé Àjìbárí ẹ̀yọ fìlà kò lè rí ẹ̀sán lé gbogbo nǹkan Allah ọlọ́run máa dúró tì í àlékún ìmọ̀ ọlọ́run ṣe fún yín àlékún ìmọ̀ káwọn ọlọ́run ṣe fún yín ibi tí ẹ fọkàn sí pé ẹ fẹ́ dé ẹ débẹ̀ ẹ sì wá tayọ bẹ̀ la ilaha illallah ẹ sàmì fún un. Amina. ọlọ́àdúrà tá a ṣe fún lọ́kìnrin àná lọ́jọ́ táwọn bàbá parí àdúrà yìí náà bàbá wòkè ọ̀ńdàdúrà yìí bá gbọ́ ọlọ́run jẹ́ káwọn mọ̀ òkè sì dàwó òjò bẹ̀ sí rọ̀ alábà Abdulbari wọ́n ní wọnú òjò yìí àfi tó tó bá mọ iye omi tó kán látòkè náà tó mọ ibi tó kù sí. Allahu Akbar. Allahu Akbar. Allah. Allahu Akbar. alábà búsẹ́kù ó wọnú òjò náà àbá àbárí ẹkún dùnú lẹ́ ń sun ẹ̀ tí ì rí kẹ́kẹ́. àbá Abdulbari wọ́n ní sáà tí mo sàmí amina àdúrà babaláfíà kan ti gbà ẹ sàmí àwọn bàbá ọlọ́wọ́ ní sọ pé wọn ò ṣe mọ́. wọ́n ní mọ̀kọ́mọ̀ tí bàbá wa wọ̀ ni. wọ́n wá fi ìdùnnú ṣe àdúrà fún àfa Abdulbari bẹ́ẹ̀ látọ̀yọ̀ àfa Abdulbari. àti bàbá wa Kadimul Mukaddam ikú pẹlẹ́rú kárí gbogbo wọn yáyá ẹ ní pàdánù ọ̀kankan láàrin wọn ìsàmì ládùúgbò tá a wà yìí
wọn àdúgbò yìí wọn yìí ṣe àmì Àmín. inú fún ọ̀tá wà yìí ló wà bẹ́ẹ̀ wọn kì í ṣe àmì ń bí. Àmín. ọlọ́run wọlá bàbá wa Sọ́lih àfáàgbà tí ń jẹ́ bàbá wa Shehu Alimi Shehu bàbá wa láfíà ẹ ní fọwọ́ bu yẹ̀pẹ̀ sọ́kàn lórí láàrin wọn. Àmín. ọlọ́run wọlé àfáàgbà tí ń bẹ lókè súnà bàbá wa Sọlágbẹrú ń bẹ nú àwọn àfáà tí wọ́n tẹ òkè súnà bàbá wa láfíà ẹ̀mí yín ọlọ́run ò ní já àgbà lójijì ọlọ́run wọlé bàbá wa Àjàǹpàtì. ọlọ́run wọlá ìjọ tí bàbá wa Alfa la ilaha illallah tí wọ́n láwọn sọ fún bàbá wa Àjàǹpàtì wọlé sáà bá mi gba nǹkan báyìí wá lọ́dọ̀ ọlọ́run bàbá nígbà tó wọn bá hálùwà ni lọ bí wọ́n ti wí fún wọn nù ni wọ́n ní bàbá Láìlá kan sílẹ̀kùn bá wọn lórí ni pé ó sì já nǹkan náà gbà fún mi lọ́dọ̀ ọlọ́run pàtì òun lẹ wá ń jẹ́gbà pàtìpàtì yìí bàbá kò sí ohun tí ó ṣe yín ẹ jẹ́ àṣẹ lì ílà fífún gbogbo wọn látòkè délẹ̀ bisimilahi rahman rahim lì ílà fi Quraysh ílà fihim rihlata shita iwasoif falyabudu rabba hadha albayt. الذي أطعمهم من جوع وآمنهم من خوف. káàtì tẹ sáré wé kínní òun ló fà á àwọn mùkádàmù dà jùdíbìlì kọ́ ya. Stay tuned for more interesting programs on My Naija TV.